ìjà Peter Obi pẹ̀lú Àtíkù yóò tún bẹ̀rẹ̀ lákọ̀tun. nígbà tí Peter Obi ti wọ inú ẹgbẹ́ ADC ní ọjọ́ 21 oṣù kejìlá 2025 tó kọjá yìí, ìgbà náà làwọn amòye òṣèlú ti ń sọ pé kò sí kí ariwo má tún ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà nítorí àwọn ohun tí wọ́n ń fà tẹ́lẹ̀ tí wọn kò tí ì fà tán, pàápàá nítorí ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027. àwọn kan ti rò pé ọkùnrin Obi yìí ti lọ tẹ́lẹ̀ ní o, pé òun náà ti rí ojú ìjà nínú ìlàsà, pé ó ti mọ̀ pé kò sí bí òun yóò ti ṣe tayọ Alhaji Atiku Abubakar bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ eré ìje. nítorí bẹ́ẹ̀ ló sì ṣe mì sẹ́yìn. ẹni a bá lè mú là á lè dí mọ́, ẹni tá a bá lè mú tó bá bùyà ẹni kéèyàn ya tẹsẹ̀ mọ́rìn ni. ohun tí Peter Obi ṣe nìyẹn. ó fẹ̀yìn rìn díẹ̀ padà sínú ẹgbẹ́ Labour pé bóyá wàhálà tó wà nínú ẹgbẹ́ náà yóò yanjú. torí tí wàhálà náà bá fi yanjú, kò sí bí wọn yóò ti ṣe tí kò ní ṣe òun Peter Obi ni wọn yóò fà kalẹ̀. bí wọn bá sì ti fa Peter Obi kalẹ̀, ọkùnrin náà kò ní ìṣòro kankan. àmọ́ nígbà tó padà sínú ẹgbẹ́ náà, ohun tó bá kò dáa. àwọn Julius Abure tí í ṣe alága ẹgbẹ́ ọ̀hún kò jẹ́ kó gbádùn. níṣẹ́ ló sì dàbí pé àwọn Nyesom Wike ti lọ dúró dè é níbẹ̀ pé tó bá ní kí òun gba ibẹ̀ wọlé, wọn yóò fi ilẹ̀kùn mú un lọ́wọ́ ni o. nígbà tó sì ti débẹ̀ tó pòòyì, òun náà rí i pé kò sí bí òun ti lè jáde nínú kòtò táwọn èèyàn náà gbẹ́ sílẹ̀ bí òun bá fi lè kó sí i, kódà kí òun lóògùn ju àrọ̀nì lọ. ohun tó jẹ́ kó rọ́rí padà rèé, tó sì ní kàkà kí òun kó sínú ọ̀gbun àwọn ọ̀rẹ́ Wike nínú ẹgbẹ́ Labour, kí òun kúkú padà sínú ẹgbẹ́ ADC tí àwọn jọ dá sílẹ̀ nítorí ọjọ́ ìdágìrì báyìí. ohun tó jẹ́ kó kéde pé òun ń bọ̀ nínú ẹgbẹ́ náà lẹ́kùnrẹ́rẹ́ rèé. bẹ́ẹ̀ ló sì ṣe lọ́jọ́ àìsùn ọdún ńlá gan. ó kó wọ inú ẹgbẹ́ ADC, ó sì gba káàdì wọn. ọ̀rọ̀ náà sì di wọ́n lo àríyànjiyàn kan kò sí mọ́. kálukú ló mọ̀ pé Peter Obi kò níbì kankan tí yóò lọ báyìí mọ́. ó ti gbé ìjókòó ẹ̀ sínú ADC. bó ti wọlé báyìí ni hùhùn tún bẹ̀rẹ̀, tí àwọn olóṣèlú inú ADC gbogbo sì ń tún ìjókòó wọn jó, torí wọ́n ti rò pé kò ní í padà wá mọ́ tẹ́lẹ̀ ni. àwọn tí inú wọn dùn ló pọ̀ ṣáá, torí àwọn kan wà tí wọ́n gbàgbọ́ pé tí ẹgbẹ́ ADC yóò bá rí ẹsẹ̀ múlẹ̀ tàbí gbé nǹkan gidi kan ṣe, àfi kí Peter Obi wà nínú ẹgbẹ́ náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn míín ń sọ pé tó bá wá fún àǹfààní ara ti ẹnìkan ni o. kìnnì kan wá ṣẹlẹ̀ ní gẹ́rẹ́ tí Peter Obi wọ inú ẹgbẹ́ òṣèlú ADC yìí. ìyẹn náà ni pé àwọn èrò kan bẹ̀rẹ̀ sí ya wọ inú ẹgbẹ́ náà ni. ó sì hàn pé ọkùnrin náà ló kó èrò wọbẹ̀. bẹ́ẹ̀ kì í ṣe pé ó ti bẹ̀rẹ̀ ìkéde o, torí pé wọ́n ti gbúrò ẹ̀ pé ibẹ̀ ló wà ni. ọkùnrin kan, òṣèré tíátà tẹ́lẹ̀ tó ti wá di lọ́ọ̀yà ńlá báyìí, Kenneth Okonkwo, dìídì kéde ni pé kí gbogbo àwọn ọmọlẹ́yìn Obi, àwọn tí wọ́n fẹ́ràn Obi yàtọ̀ sí ẹgbẹ́ Labour, kí gbogbo wọn nìṣó nínú ẹgbẹ́ ADC báyìí. ó sì jọ pé ohun tó ń ṣẹlẹ̀ náà rèé, torí àwọn kan ti sọ tẹ́lẹ̀ nínú àwọn tí wọ́n ń pe ara wọn ní Obedience pé àwọn ò mọ ẹgbẹ́ Labour o, tàbí pé àwọn ò ṣe ẹgbẹ́ òṣèlú kankan o, Obi làwọn ń tẹ̀lé, ibi tí Obi bá wà làwọn ń lọ ní tàwọn. ó jọ pé kinní náà ti rí bẹ́ẹ̀. yàtọ̀ sí èyí, àwọn aṣòfin kan ti wà tí wọ́n rí i pé ẹgbẹ́ Labour tí àwọn wà, tí àwọn ti di aṣojú ṣòfin àpapọ̀, ibẹ̀ ò ní gbé àwọn lásìkò ìbò 2027, nítorí bí ẹgbẹ́ náà kò bá fọ́nká yóò ní wàhálà gidi. tàbí pé àwọn Àbúrè yóò gbé alátakò kojú àwọn náà sì tẹ̀lé Obi lọ sínú ADC. bẹ́ẹ̀ làwọn aṣòfin àgbà kan tí wọ́n fura pé àwọn lè ní wàhálà ládùúgbò tiwọn náà ti bá Peter Obi lọ. ohun tó sì hàn kódà sí àwọn àgbààgbà ẹgbẹ́ náà ni pé kò sí ẹnìkan nínú àwọn tó ń pe ara wọn ní àgbàlagbà olóṣèlú tó wọ inú ADC tó rí èrò tó níláárí kó wọ inú ẹgbẹ́ náà tó ti Obi tàbí tó ju ti Obi lọ. bẹ́ẹ̀ ni ariwo ti ń lọ pàápàá lórí ọkùnrin gómìnà ìpínlẹ̀ Bauchi, Bala Mohammed, pé ọkùnrin náà ń palẹ̀ mọ́ láti di ọmọ ẹgbẹ́ ADC. bó tiẹ̀ jẹ́ òun fúnra ẹ̀ kò tí ì sọ o,
ọ̀kan nínú àwọn tí wọ́n ti rí i pé kò sí ohun kan tí òun lè rí mú jáde nínú PDP mọ́ ni. bẹ́ẹ̀ òun ni alága àwọn gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o fún ẹgbẹ́ náà, àmọ́ gbogbo wọn ló ti fi sílẹ̀ lọ. bẹ́ẹ̀ lòun kò tí ì dàgbà máṣòṣèlú mọ́, iṣẹ́ ìlú wu òun láti ṣe sí i. nídìí èyí ẹgbẹ́ òṣèlú gidi lòun yóò wọ̀ lọ. ẹgbẹ́ tó tún kù ní APC, àmọ́ ìjà ti wà láàrin òun àti àwọn ará APC. bẹ́ẹ̀ ni kò fẹ́ kinní kan tó lè mú òun àti Nyesom Wike tún pàdé ara wọn níbikíbi. ohun tí àwọn èèyàn sì ń sọ ni pé kò lè pẹ́ tí gómìnà náà yóò balẹ̀ sínú ADC. ipasẹ̀ Peter Obi ló sì ń tọ̀bọ̀, kì í ṣe ti ẹlòmíì. ohun tí púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ náà ṣe ń sọ pé Peter Obi ti kó oríire bá ẹgbẹ́ àwọn nìyẹn, pé bó ti dé làwọn èrò ń dé sínú ẹgbẹ́ náà. ohun tó fà á náà rèé tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ fi jáde, ìyẹn àwọn tí wọ́n ń pè ní obedient yìí, tí wọ́n sì sọ pé kò sóhun tó lè ṣẹlẹ̀, Obi kò ní ṣe igbákejì fẹ́nikẹ́ni, bẹ́ẹ̀ làwọn ò ní gba ipò míì àfi ipò láti du ipò ààrẹ nìkan. alága ẹgbẹ́ wọn yìí, ọ̀mọ̀wé Yunusa Tanko, ní ó ti hàn gbangba pé kò sẹ́ni tó gbajúmọ̀ tí ayé àti ọ̀pọ̀ èèyàn ń fẹ́ nínú ADC tó Peter Obi. kí wàá ní kí ẹnìkan tí kò tó gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ wọn kó lóun yóò du ipò nígbà tí tọ̀hún kò lérò tàbí lókìkí bí Obi nínú ADC. bí òun ti sọ, bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Anambra nígbà kan, ìyẹn lásìkò tí ìpínlẹ̀ náà kó Abia àti Ebonyi sábẹ́, Jim Nwobodo sọ lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá yìí pé kò sẹ́nìkan nínú ADC tó kún ojú òṣùwọ̀n bíi Peter Obi. ó ní Obi nìkan ni olóṣèlú tí kò ní ẹ̀gbin kan lára tààrà, pé kò sí àṣìsọ nínú ẹ̀ pé bí ADC bá fa Peter Obi kalẹ̀ wọn yóò ṣe àṣeyege o, àmọ́ bí wọ́n bá ní wọ́n ń fa ẹlòmíì kalẹ̀ bí ìgbà pé wọ́n kàn fẹ́ ṣòwò àṣe ìjẹni. bẹ́ẹ̀ àwọn olóṣèlú àtijọ́ ni Nwobodo, ọ̀pọ̀ ará àdúgbò náà sì gbà á bíi bàbá àwọn, ló ṣe jẹ́ tó bá sọ̀rọ̀ wọn a máa fẹ́ gbọ́. ohun tó tún wá ṣẹlẹ̀ ni pé ọkùnrin alágbára olóṣèlú ìpínlẹ̀ Kánò ní Rabiu Kwankwanso sọ̀rọ̀ kan láìpẹ́ yìí. ó ní ẹgbẹ́ tí òun lè wọ̀ ní ẹgbẹ́ òṣèlú tó bá lè fa òun kalẹ̀ láti du ipò ààrẹ tàbí igbákejì ààrẹ. ọ̀pọ̀ èèyàn ló gbà pé ADC ló ń sọ nípa ẹ̀, nítorí wọ́n ti fọgbọ́n yọ ẹsẹ̀ ẹ̀ sẹ́yìn nínú APC nígbà tó fi hàn pé òun fẹ́ irú ipò bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ wọn. ṣùgbọ́n ó ti pẹ́ tẹ́lẹ̀ o tí òun àti Peter Obi ti ń fẹ́ ṣe àṣepọ̀, wọ́n sì ti ṣe àwọn ìpàdé púpọ̀ tẹ́lẹ̀ láti pé kó wá ṣe igbákejì Obi, tó sì ń sọ pé òun kò ṣe. àmọ́ ní báyìí ó jọ pé Kwankwanso ti ṣe tán láti ṣe igbákejì Obi bí kinní náà bá ṣí sílẹ̀ fún un. bí ọkùnrin olóṣèlú Kánò náà ti sọ báyìí ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀, bí Àtíkù bá fẹ́ ṣe dáadáa kò tún gbọ́dọ̀ jáde pé òun fẹ́ du ipò ààrẹ mọ́. àwọn méjèèjì yìí, ìyẹn Obi àti Kwankwanso, ló wá yẹ kó fà kalẹ̀ kó sì ṣe àtìlẹ́yìn fún wọn. kì í ṣe ẹnìkan, kì í ṣe ẹni méjì, ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn tí wọ́n ń fẹ́ ti ADC ló ń sọ pé kí Àtíkù fipò náà sílẹ̀ ló dáa, kó má ní òun fẹ́ díje dupò ààrẹ. kò sì pẹ́ tí ọ̀rọ̀ yìí ń lọ nígbà tí àwọn kan gbé e jáde pé Àtíkù ti gbà pé òun ò ní du ipò ààrẹ, pé Peter Obi lòun yóò ṣe àtìlẹ́yìn fún. ó ṣeé ṣe kó jẹ́ ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀dọ̀ Àtíkù ló ti wá o, nítorí bí ọ̀rọ̀ náà ti jáde táwọn èèyàn sì ń yẹ̀ ẹ́ wò lọ́wọ́, bẹ́ẹ̀ ni Àtíkù fúnra ẹ̀ jáde, ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ yẹn o, kí ẹnikẹ́ni má fi ẹnu irú ẹ̀ pé òun. kò sí ẹnìkan tí yóò ju ọwọ́ sílẹ̀ fẹ́nìkan, gbogbo àwọn jọ ń lọ láti du ipò ààrẹ ni, ẹni tó bá sì jámọ́ lọ́wọ́ náà ló jámọ́ lọ́wọ́ yẹn. Àtíkù ni àwọn ọmọ ẹgbẹ́ APC ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. ó ní àwọn ní ẹ̀rù ń bà, ẹ̀rù òun Àtíkù ló ń bà wọ́n, ìyẹn ni wọ́n ṣe ń gbé ìwé oríṣiríṣi jáde pé òun ti lóun kò kọ̀ǹtẹ́ẹ̀sì mọ́, òun ti juwọ́ sílẹ̀ fẹ́nìkan. ó ní irú eléyìí kò lè wáyé, nítorí ohun tí ADC wá ṣe ní láti já ìjọba burúkú tí Tinubu ń ṣe gbà kúrò lọ́wọ́ rẹ̀, kí àwọn sì lè tún gbogbo ohun tó ti bàjẹ́ ṣe. ìyẹn l'Àtíkù ṣe sọ pé kò sí kinní kan tó ń jẹ́ juwọ́ sílẹ̀, ẹnìkan ò ní juwọ́ sílẹ̀ fẹ́nìkan, ẹni tó bá ń ro irú ẹ̀ ó ń gbé ara ẹ̀ gun orí ẹṣin aáyán ni, yóò sì jábọ́ tí yóò fi imú bó lásán. ohun tó fà á tí Daniel Bwala, ọ̀kan nínú àwọn èèyàn ààrẹ Tinubu, fi ní Ọlọ́run ló mú Obi nìyẹn.
ó ní Peter Obi ti kó sínú akóló báyìí pé bóyá kò tí ì mọ̀ nítorí kò sí bí yóò ti yọ jáde o. ó ní inú ADC tó wọ̀ yẹn ìbá àgbọ̀n ṣáṣá kó gbọ́n bí agbọ́n àbí kó gọ̀gọ̀ọ̀gọ̀ bí gọ̀gọ̀ kò ní rí kinní kan mú jáde níbẹ̀ nítorí àwọn Àtíkù kò ní jẹ́ kó wọlé bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà. wọn yóò já àgbà mọ́ ọ lọ́wọ́ ni. ọkùnrin náà ní nígbà tí Òbí ti fẹsẹ̀ ara ẹ̀ rìn wọ inú akóló bẹ́ẹ̀ yẹn kò nílò kí èèyàn tún máa dààmú ara ẹ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ kí èèyàn kàn máa dúró de ọjọ́ tí wọn yóò rọ tì sẹ́gbẹ́ kan ni. ẹgbẹ́ kan tí wọ́n bá sì rọ sí yìí yóò jókòó síbẹ̀ bí arọ tí kò lè rìn ni títí tí wọn yóò fi dìbò náà tán pérégedé. níbi tí ọ̀rọ̀ náà ti fẹ́ mú ìjà wá rèé o torí àwọn èèyàn Òbí ti ní àwọn ò ní gbà fún Àtíkù lọ́tẹ̀ yìí. wọ́n ní ẹ̀fọ́ kan kì í lé ẹ̀fọ́ míì jáde nínú àwo àti pé pẹ̀lú gbogbo èrò tó ti wà lẹ́yìn Òbí báyìí bí Àtíkù kò bá gbé jẹ́ àbùkù ni yóò kàn gbẹ̀yìn o torí wọn yóò já kinní náà gbà lọ́wọ́ ẹ̀ kò sì sẹ́ni tí yóò kà á sí kinní kan mọ́ nígbà tó bá ṣubú yakata. àmọ́ bí àwọn ti ń wí yẹn bẹ́ẹ̀ làwọn èèyàn Àtíkù fúnra wọn náà ń sọ̀rọ̀ tiwọn. wọ́n ní láì kó ẹ̀ kiri bàbá ẹnìkan ò ní fáwọ ẹ̀sẹ̀ gbẹ̀dú o pé ọ̀gá táwọn ò lè ṣubú kàkà kó rẹ̀ yóò múlẹ̀ rodò yóò fi ewé ọ̀fẹ́ gbéra ni torí kàńpé ló wà bí àgọ́ àlà tó dúró téńté bí oṣù lójú ọ̀run. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Abubakar Àtíkù pẹ̀lú Peter Obi wò tí wọ́n jọ wà nínú ADC tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú afẹ́rẹ́ yìí o.